Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, àṣìmọ̀ play fún fídíò ẹni ó jáde, ó tú pẹ́rẹ́pẹ́ ọ̀rọ̀ àṣírí, ó sọ oríṣiríṣi nǹkan. Ẹ wo ó sọ oríṣiríṣi àṣírí, ó tú pẹ́rẹ́pẹ́ ọ̀rọ̀. Ẹ wo tó wá dé kégbà àkọ́kọ́ ni ẹ dá fún wa lórí ìkànnì. Ẹ like, comment, subscribe. Ẹ share àwọn fídíò tó akẹ́bàlẹ̀ jẹ́ ìgbádùn àwọn content. Ẹ wo nínú fídíò ẹni sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ẹ wo tó ẹ̀dẹ̀ ti mọ̀ pé tí àwa kò bá rí, àwa kì í sọ ìta bá wá síbí láti wá sọ, á jẹ́ pé a ti ṣe ìwádìí tó dáa lórí ẹ̀ ká tó mú wá síbí láti wá sọ. Ẹ wo ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀, ká má fi pa ejò, ká má fàwọ́ kòṣò. Lẹ́ka wo fídíò. Ó dẹnu kàn òun àti ìyá àdúrà yẹn sọ̀rọ̀ ó ló fẹ́ fẹ́ òun. Ó fún arábìnrin lóyún, ó bímọ, ó sá lọ. Ẹ mọ̀ rí lórí TikTok, Hand of God Prayer Mountain or whatever. Nígbà tí ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀, ó wá ń jẹ́ kó yé arábìnrin wípé kì í ṣe pé òun ní ìfẹ́ o, bí kò ṣe wípé òun fẹ́ fi ṣèkà fún ìyá àdúrà yẹn ni. Ó fẹ́ ṣèkà fún ìyá àdúrà báwo? Ṣé ìyá àdúrà ló lóyún fún ẹni? Ló bá ní látijọ́ tóun ti máa ń bá ìyá àdúrà yẹn ṣe prógrámù táwọn máa ń raise owó. Dèrè lè jẹ́ nìkan tó jẹ́ wípé ìkan lára àwọn tó fọ́ọ̀lù mọ́jà sí lọ́wọ́ lábúrọ̀dì. Àpò ráìsì ló máa ń ní kí ìyá mi yìí kí wọ́n rà ṣáàpọ̀ ń fẹ́ bọ́ àwọn arúgbó pípọ́ lọ́n lè gbàdúrà wọn títí tí wọ́n fi bá péèjì wa pàdé. Ṣùgbọ́n báyìí ńkọ́ ìyá yìí ti bọ́ lọ́wọ́ Dèrèlé ò rí wọn gbá mọ́. Gbogbo tíyà ẹ̀dá ìwojú Olúwa fún náà tẹ́lẹ̀ nígbà tán lọ fọkàn balẹ̀. Gbogbo ẹ̀ náà Elédùmarè ti fẹ́ yanjú tán láì gbàdúrà lọ́dọ̀ Dèrèlé láì ṣe nǹkan kan. Dèrèlé wá sọ fárábìnrin wípé kì í ṣe pé òun ní fẹ́ o, bí kò ṣe wípé òun fẹ́ fi ṣèkà fún ìyá àdúrà yẹn ni. Lọ́nà wo? Wípé àtọ́dún tóun ti máa ń bá ìyá àdúrà yìí ṣe program táwọn máa ń bá wọn kówó jọ. Eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ káàkiri pé wọ́n ń ṣe program ọlọ́jọ́ méje, ọlọ́jọ́ márùn-ún, ọlọ́jọ́ mẹ́wàá. Ẹ jẹ́ ká lọ sí mẹ̀dọ̀, ẹ jẹ́ ká lọ wá Ọlọ́run fúnra wa. Ó wà nínú kọ̀rọ̀ yàrá rẹ, ó wà lọ́dọ̀ ọkọ rẹ, ó wà lọ́dọ̀ ìyàwó rẹ, àwọn ọmọ ó wà ńbẹ̀, lọ́dọ̀ àwọn òbí rẹ, Ọlọ́run wà ńbẹ̀. Tọ́ kí wá ní ìyá yìí ṣe ni wípé ìyá àdúrà tá à ń sọ yìí ṣe ni wípé nígbà tó wá fẹ́ ṣe anniversary, ẹ mọ àwọn oníṣíànẹ́ẹ̀sì dé tàbí àwọn chọ́ọ̀chì abẹ́lé oníkíọ́sìkì yẹn, wọ́n wá fẹ́ ṣe anniversary, wọ́n wá lọ pé kí náà ń pè another pastor instead Dèrèlé. Eléyìí wá bí Dèrèlé nú púpọ̀ ló ṣe wá dẹnu kọ arábìnrin tó rí lọ́dọ̀ ìyá àdúrà yẹn ló fi wá fún lóyún. Eléyìí ò dẹ̀ tọ̀nà rárá. Nígbà tí arábìnrin kàn sí mi, mo gbé ìgbésẹ̀. Ìwọ Dèrèlé, ẹnìkan ló tiẹ̀ kọ́kọ́ rẹ̀spọ́ndì, ó lóun fẹ́ kí tèmi ní Dèrèlé, mo fẹ́ bá sọ̀rọ̀ mi níwọ̀ bá sọ̀rọ̀ kí n ṣáà mọ́ bọ̀rọ̀ lọ́lé olópò. Dèrèlé ti ń ṣe ẹ̀tọ́ lórí ọmọ tó bí, àti ẹ̀ nílò láti lo ọwọ́ òfin bóyá títí tígbà tí ó bá tún fi ṣẹ̀tọ́ mọ́. Àwọn àròyé wà fún gbogbo ẹ̀yin tẹ́ rò wípé bóyá lórí Fàájà Nation tàbí Fàájà Movement pé bóyá a kàn ń ṣeré lásán ni. Irọ́ o, a ṣeré lásán o. Ó ju nǹkan tẹ́ rò lọ o. Tọ́ ìyẹn lọ lórí ọ̀rọ̀ Sam Òjó níjọ́ náà lọ́hùn-ún. Ọ̀pọ̀ nínú yín ló bú mi, ló ṣépè fún mi pé ìsọkúsọ wo mò ń sọ, ṣé bọ̀bọ̀ ṣé wà arákùnrin tó ti mu ọtí èrè ni. Michael Abiodun, mo rí yín, Morayo, Malik Bakari, thank you so much. Ṣé o ti mu ọtí èrè ni? Authority. Ẹ má bínú, authority yín lẹ́jọ́ bá mi rò. Kí mọ́ bá ọ̀rọ̀ lọ́lé olópò lórí ti Sam Òjó, mo ti dúpẹ́ rí wípé àti táàmù tó kọjá àti táàmù tí wọ́n ti bẹ̀rẹ̀ Sam Òjó ti ń ṣẹ̀tọ́ lórí ọmọ náà. Mo dúpẹ́ pé òkun, because it is high time we started letting people know that Fàájà platform is not
a situation of win-win or lose-lose situation. It is a platform that is solely looking out to get justice for victims. Okay? And that is why somebody like Sam Ojo will say thank you, because tó bá lóhun ò tọ́jú ọmọ tó bó ṣe yẹ kó ń tọ́jú ẹ̀, kò sẹ́ni tó lè mú. After all, òun àtẹni tó jọ bára wọn sùn, wọn kì í ṣe ọmọ ìkéré, kò dẹ̀ fipá bá a lò pọ̀, àbí? Ìyẹn lọ. Mo gbé Pastor Kumoluyi, the World Bible Church, jáde. Èmi àti wọn sọ̀rọ̀. Wọ́n ṣe ẹ̀tọ́ lórí tí mo lọ bá wọn fún. Torí ẹ̀ lè ṣe gbọ́ nǹkan kan mọ́. Torí tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé màá kọ́kọ́ lọ bẹ́ẹ̀ nìyẹn. Ẹ ló sà, wọ́n lè ṣe nǹkan báyìí. Tẹ́ni ẹ bá dẹ̀ ti káwọ́ sókè pé tọ̀ ajé ìwà àbàjẹ́ ìṣẹ́ mọ́ mi lọ́wọ́ lóòótọ́. Kí lẹ fẹ́ jẹ́ ká ṣe sí i? Awikoko ò béèrè owó pé kinní kankan lọ́wọ́ yín o. Nǹkan báyìí fẹ́ni tẹ́ ẹ jọ ní issue ẹ sort ẹ out. Inú mi dẹ̀ dùn pé àyànjú ẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀rù pa kan ń pariwo lórí social media lásán. A sọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ AK-47 bàbá AK-47 Ọdúnládé àbí kí lorúkọ ẹ̀. Nígbà tí mo send message sí òun àtẹni tí wọ́n jọ kóra wọn lọ Jerusalem, ṣe Jerusalem ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ báyìí ó dòwó mi padà ó dòwó mi padà. Inú mi nù pé bàbá AK-47 náà ṣe kí ni ó ṣẹ̀tọ́ torí wípé Awikoko ò bẹ̀rù èèyàn kankan o lẹ́yìn Elédùmarè tó lẹ́mí mi àti gbogbo àwọn àgbàlagbà tó bá ti gbé òótọ́ dání tàbí ọmọ èkéré irrespective of your age. Once you stand by the truth, you earn my respect always. Ṣùgbọ́n tájẹ̀ àbàjẹ́ kan bá ti ṣí mẹ́ lọ́wọ́, o ò ní respect kankan lọ́wọ́ mi o. Ẹ bá fòkẹ́ forí dólẹ̀ lórí ọ̀rọ̀ àwọn bàbá Adébóyè àǹkó. Màmá sọ fún yín wípé irun orí funfun wọn, irun funfun orí wọn ò ṣe fi tọrọ sẹ́ ẹ mọ̀ fún ẹ mọ̀ nìṣó. Ìjọ tán bá jáde tán bá ti ṣòtọ̀rọ̀ báyìí, èmi ni màmá polówó dídá wọn. Finally, a bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ Olúalọ́ òṣòlò. Ẹ rántí pé ọ̀rọ̀ bàbá Ezekaya náà wà nílẹ̀ tá a kọ́kọ́ fi ṣíde ńgbà náà pé arábìnrin ní wípé ó allege wípé ní ọdún náà lọ́hùn wọn ò bá òun sùn o nítorí tilẹ̀ ń tọ́ lọ́hùn ṣùgbọ́n nínú yàrá kan tán pè òun sí lórí òkè wọn nígbà náà lọ́hùn wọ́n ní kò ń bọ́ra sí ìhò ọ̀nà bọ́ra sí ìhò wọ́n dẹ̀ fi ìka yìí wọ́n fi lé òun lójú ara wọ́n sọ àwọn nǹkan kan wọ́n forí lu òun lórí pẹ̀lú bíbélì pé kóun sọ pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn yìí o kò lè bọ́ síta láéláé kíní kan kíní nígbà táyé òun fẹ́ bàjẹ́ lòun pariwo síta aṣọ yẹn náà a dẹ̀ ṣì wà lórí ẹ̀ torí wípé mo gbúdọ̀ ṣètò bí arábìnrin ṣe máa lọ fojúkojú pẹ̀lú bàbá Ezekaya bóyá màá wá ní láti confam pé lóòótọ́ ló ṣẹlẹ̀ ní àbí bàbá Ezekaya máa ṣẹ́ ni o bíkan a ṣì wà lórí ẹ̀ ìyẹn láwà lórí ẹ̀ tí ọ̀rọ̀ Olúalọ́ fi ṣẹlẹ̀ ànsọ́mbì ti Tolúalọ́ ni wípé ńgbà tẹ̀bí bá wa pé ẹ̀ ń jàfẹ́tọ̀ ọmọ aráàlú àwa ò dẹ̀ lágbára ànípò àléèyàn àlówó kí ló ṣẹlẹ̀ àbèrè owó lọ́wọ́ yín ọmọ àwọn ti tó bí ọdún 3-4 táwọn rí bá sọ̀rọ̀ táwọn bá dẹ̀ ti béèrè lọ́wọ́ Olúalọ́ ṣe ló ń lé àwọn bíi ajá gbogbo ẹ̀ láfihàn níjọ́ náà lọ finally mo kàn bí mo ṣe máa ń kàn sáwọn tó káwọ́ sókè ìwọ Olúalọ́ ń kọ́ jọ ọ̀rọ̀ wà o báyìí mo dẹ̀ ṣe ní àwọn chat àti voice note ti wà lọ́wọ́ ẹ mọ́ gbàgbé wípé ibi tọ́rọ̀ Olúalọ́ gan ti bẹ̀rẹ̀ kì í ṣọ̀rọ̀ Ìyábọ̀ tí í ṣe ìyàwó ẹ̀ ọ̀rọ̀ arábìnrin kan tó jẹ́ ìkan lára àwọn tó ń tẹ̀lé tí wọ́n jọ ń bára wọn sùn tí mo ní voice note yẹn lọ́wọ́ allegedly torí arábìnrin yẹn sọ fún mi mo tiẹ̀ báyà arábìnrin yẹn gan sọ̀rọ̀ àjọṣe audio call mo sì ní recording yẹn lọ́wọ́ okay so ó ní kó ń búra lẹ́ẹ̀mejì níbi ọ̀tọ̀ọ̀tọ̀ pé àwọn ń ṣe yìí o kò ní bọ́ síta ìyẹn lọ ìyẹn là ń ṣe lọ ìwọ arákùnrin ìdí tó ṣe lé pásítọ̀ Ṣẹ́gun gan pé torí wípé òun àtobìnrin òṣobìnrin ìwọ gan fún rẹ wọn lòun ṣe jù bẹ́ẹ̀ lọ jẹ́ ká jọ sọ́ọ̀tù bínú bí because
tí pásọ Ṣẹ́gun bá lo iye ọdún tó lò ní mínísítírì ẹ̀ tó kàn dé lé bí ajábẹ̀ yẹn, you are not a man of God. ní tí mo fẹ́ bá Olúwa lọ́sọ̀ ń gbà yẹn nìyẹn. iye tó bá máa sọ fún pásọ Ṣẹ́gun yìí jẹ́ ká jọ fọwọ́ síwèé kọ́rọ̀ yẹn ọ̀rọ̀ mẹ́bí ọ̀rọ̀ Ìyábọ̀ gan ìbá ti wáyé, ṣùgbọ́n bóyá ibi tí Ìyábọ̀ pẹ̀lú àwọn ọmọ wà ẹlẹ́dàá àwọn òsùn lọ̀rọ̀ ṣe wá diṣu ata yanyan báyìí débi wípé ó ti di dandan kí a béèrè. ńgbà tán dẹ̀gbẹ́jọ́ sọ́dọ̀ mi tóun náà dẹ̀ dá mi lóhùn ló ṣe wá fà á tí mo ṣe wá sọ di ọ̀rọ̀ ẹ̀rọ ayélujára. bá a dẹ̀ ṣe ń ṣe lórí ẹ̀rọ ayélujára tẹ́yìn kankan ń sọ wípé ṣé ẹ̀ lè lọ sí tọlọ́pàá ní ṣẹlẹ̀. ìgbà tó bá ti di pé ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ẹ̀yin tó yẹ pé ẹ̀ kàwé ẹ̀ka ọpọlọ lẹ máa wá ṣe nígbà tó yẹ pé ẹ̀ mọ nǹkan tó ń pè ní due process mọ́. ṣé yẹn kàn dẹ̀ máa lọ sí tọlọ́pàá láì ní necessary papers ọwọ́, ṣùgbọ́n ká fọpẹ́ fún Elédùmarè pé gbogbo paperwork ó ti rẹ́dì àti fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ àti some other minute ṣe mọ̀ pé nínú plant we have macro element, we have micro element. ọ̀rọ̀ àwọn macro ó wà ń bẹ̀, àwọn micro element oríṣiríṣi tá a ti yanjú náà ó wà ń bẹ̀, débi wípé wọ́n tiẹ̀ sọ fún mi, wọ́n confirm ẹ̀ fún mi pé Mr. Rotimi ẹ ti bà business wa jẹ́ lọ́tẹ̀ẹ̀lì wa. mo ní kí ló ṣẹlẹ̀. wọ́n ní pé àwọn pásítọ̀ kankan tó máa ń wá sọ́dọ̀ àwọn ò tiẹ̀ rí wọn mọ́. mo ní kán lọ máa pray. táìmù náà fi wá ń bọ́mọ lọ́mọ sùn láwọn òtẹ́ẹ̀lì yìnyẹn, ẹ jẹ́ kán lọ máa wá ojú rere Ọlọ́run. ìyẹn là ń gbé yẹ̀wò lọ́wọ́ bígbà tá à ń ju ṣẹ̀kẹ̀rẹ̀ sórin aládùn òkè. ìyẹn là ń ṣe lọ́wọ́ tó fi di wípé ọ̀rọ̀ Bishop Wálé Òkè náà tún yọjú táwọn náà tún sọ̀rọ̀ burúkú ní gbòòrò ẹnu, torí wípé ní Nàìjíríà lóde òní àgbà máa ń wà lọ́jà torí ọmọ tuntun máa burú. ó wá burú débi pé irú àwọn Dàdí Wálé Òkè lè sọ̀rọ̀ wípé revival ni wípé church ra gbogbo industrial estate ní Nàìjíríà, tó dẹ̀ jẹ́ wípé gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà ní CAN àti PFN irrespective of your denomination, as long as you are a Christian ní Nàìjíríà, that there is no any form of revolt pé bàbá Wálé Òkè so ẹ̀ ń báyé wa jẹ́ ní ọ̀rọ̀ pé ní ká wá gba Jésù yìí, wàhálà ẹ̀yin gan ò ní farare sùn. Unfortunately wọ́n ti kó wa lọ́pọlọlọ ìsọjí ní ìtawà ń ṣe yìí. ọ̀rọ̀ ta ni mo mú wá lálẹ́ yìí tí Elédùmarè dẹ̀ máa fún wa ní justice lórí ọ̀rọ̀ yẹn. wọ́n ń pe arákùnrin yẹn ní Pastor David Oluwasesan. ó jẹ́ kan lára àwọn pastor tí Redeem employ years back, tó dẹ̀ jẹ́ wípé Ọ̀yọ́ ní parish ẹ̀ wà pẹ̀lú gbogbo àwọn evidences tí mo gather. David Oluwa ẹ yẹ kí n wò bóyá máa rí fọ́tò ẹ̀ bíbá. ohun gangan ni mo ṣe fẹ́ ṣe live video tèmi. ẹ mọ̀ rí ojú ẹ̀ gàdàgbà báyìí. ẹ jọ ṣé ẹ mọ ojú yìí? ẹ náà bá mi pín fídíò ẹ jọ lọ viral. David Oluwasesan, Sunday Isaiah, thank you so much. ẹ ti rójú ẹ, ojú David Oluwasesan lele. He is married with kids. àwọn tá a fẹ́ sọ ń pẹ̀ ẹ mọ̀ nísìn. ẹ jọ gbogbo ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ wa, ẹ mọ̀ bá wa share ètò yìí, ẹ jọ nítorí Ọlọ́run ẹ mọ̀ bá wa share, ẹ fẹ́ jẹ́ kó lọ viral. ó rèé n tó ṣe àmọ́ gbọ́ nísìn. Daddy Stephen Oyebanji, thank you so much. ó ní Oluwasesan rèé, David rèé, ẹ ṣé. kí ni tó ṣe? níjọ́ náà lọ́hùn ìyá mi kan, àwọn náà ti di ara wa lórí fàájà mọ̀vẹ́ngbà kan ti rí wípé òótọ́ àti fẹ́ ọmọlàkejì la gbé dání. ìsọ́mọ̀ ọ̀run ní ara àwọn náà, mo ní irú sọ́bàwò kí ló ṣẹlẹ̀.
wọ́n bá ní tọ̀ arákùnrin David Oluwasesan ìwà bá wọn olórí Masasan Adéyínká Fẹ̀túgà Moriyin-Morayo Patun Ola Patricia Saliu, thank you so much for joining. Ayola Bosun Somibola Taiwo Eben Oluwaseun Falohun, thank you so much. Mo rí gbogbo yín. Morayo mo kí yín níkẹ́ owó, mo kí yín níkẹ́ ọrọ̀ àlàáfíà àìkú baálé ọrọ̀. Now, Bishop Andrew kan báyìí, I know, kò dàbí fàájà TikTok, mo ń ṣiṣẹ́ lórí àwọn TikTok pages yẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, kí ni mò ń sọ lọ? Ni arákùnrin yìí bá kàn sí ìyá mi pé gẹ́gẹ́ bí pásítọ̀ tó ń jẹ London Redeem, torí wípé ó dà pé ibi tí ọ̀rọ̀ ẹ máa bá lọ níwọ̀n ìgbà tó jẹ́ wípé wọ́n fi ọ̀rọ̀ ẹ lọ Redeem, ká dẹ̀rò wípé gẹ́gẹ́ bí àjọ tó ń represent ara Olúwa, gẹ́gẹ́ bí àjọ tó ń sọ wípé Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́, alágbára ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. Ṣé ẹ rántí orin yẹn? Àtìkò ìṣúra mi lọ sílé ológo, àtìkò ìṣúra mi lọ sílé aláyọ̀, ó dájú pé n ó láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. Àbí pẹ̀lú gbogbo orú àwọn orin jàǹkànjàǹkàn báyìí tí ọ̀pọ̀ nù wa tá a gbọ́njúmọ̀ in the 70s, 80s, 90s, tó jẹ́ pé tí wọ́n bá wo root cause ibi tí Nàìjíríà délé ní, ọ̀pọ̀ nù wa gan tá à ń waste engineering skills wa outside that nation. Nàìjíríà gan tó tọ́ wa débi tá a dé kó tó di pa travel, Nàìjíríà gan ló yẹ ká mọ̀ lu ọpọlọ yẹn fún. So the first resources tí religion help Nigeria láti waste, they are human resources. Unfortunately, these human resources, you will think they are living things, but they are as useless as the non-living thing resources. Torí wípé wọn mọ òṣì àti ìyà tó bá wọn. Kí ni mò ń sọ lọ ni wípé wọ́n gbé ẹjọ́ ìdè camp. A dẹ̀rò wípé àwọn àjọ tí àwọn kéèsì máa ń tẹ̀ lọ́wọ́ kó tó dọ́dọ̀ bàbá Adébóyè, bóyá wọ́n bá wa wá nǹkan ṣe sí i. Unfortunately, wọ́n láwọn ò gbọ́ pa, àwọn ò gbọ́ po. Lẹ́yìn ìgbà yìí gan ló jẹ́ wípé ẹni tó yẹ kó máa gbé kọ́ọ̀lù àwọn lórí kéèsì tá a fẹ́ sọ̀rọ̀ yìí kò tiẹ̀ wá gbé kọ́ọ̀lù àwọn mọ́ títí débi wípé kó wá blọ́ọ̀kì àwọn. Ìyẹn nínú àjọ redemption camp. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi lónìí, mo fi títóbi Elédùmarè bẹ̀ yín, ẹ má fi sentiments, ẹ má fi gbọ́ ọ̀rọ̀ mi lónìí torí wípé ó jẹ́ redeem. It is this issue is not limited to redeem. It cuts across all the denominations in Nigeria. Débi wípé tí pásítọ̀ kan bá ṣẹ̀ níbì kan, ìbáwí tí wọ́n máa ń bá wọn wí depending bí ẹni yẹn ṣe mọwọ́ wẹ̀ tó lè fi ń bá wọn àgbà yẹn jẹun, instead kí wọ́n look into the case, kí wọ́n dẹ̀ ṣe ìdájọ́ tó tọ́, kí inú victim gan lè dùn pé at least wọ́n dìde fún ọ̀rọ̀ òun. Ihun tí wọ́n máa ń ṣe ni wípé ṣe ni wọ́n máa ń transfer irú àwọn pastor bẹ́ẹ̀, wọ́n á transfer àwọn lọ síbòmí to go and continue the atrocities for which they are transferring them in the first place. Tàbí kí wọ́n ní kí wọ́n dá wọn dúró. Tí wọ́n bá ti wá dá wọn dúró, the victim is left in limbo mode.
This is highly unacceptable. This is highly wicked of the same body of Christ which all of you represent. Kí ló ṣẹlẹ̀ ni wípé pẹ̀lú àwọn photos àti evidences tí mo ní, arákùnrin ìpolówó insurance